ẹni tó sọ pé àwọn yẹn ganu ẹni tó kẹ́ mọ rí títì kọ́ mọ lọ kẹ́ mọ sọ lóko wọ́n sọ pé àwọn yẹn ganu wọ́n alágbe ni ẹ wọ́n sọ pé àwọn yẹn wọ́n ganu kiri bó ti tó ń gbé kíní tó ń ganu ìyá tó ń gbowó káàkiri alágbe tó láwọn yẹn ganu. gbogbo ẹ̀yin bàbá wa tẹ́jọba ẹ̀yin ọba wa ẹ̀yin olóṣèlú tẹ́ jẹ́ Yorùbá ẹ mọ̀ fúnra yín náà kàn yín pé Fúlàní ò nífẹ̀ẹ́ yín o ẹ dẹ̀ ní sòdodo ẹ sòdodo kẹ́ pín Nàìjíríà kí kálukú mọ lọ́nlọ́ ẹ̀ kẹ́ fi Kánú lẹ̀ ọmọ ọlọ́mọ ẹ fi Nnamdi Kanu ẹ fi ilẹ̀ kọ́ mọ bá tiẹ̀ lọ ẹjọ́ lọ bá àwọn ọmọ àtìyàwó ẹ̀ kò sí nǹkan kan ẹ̀yin olórí burúkú yìí kí ni Kanu ṣe ẹ fi Kanu lẹ̀ ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ kí ló ṣe fún yín ṣé bẹ́ẹ̀ tiẹ̀ sọ pé olóṣèlú ni tó àìpẹ́ ní brain ẹjọ́ olóṣèlú ó yẹ kẹ́ pé Kanu kẹ́ pè mí ká jókòó pé ẹ̀yin ọmọ yìí kí lẹ fẹ́ inú nǹkan mẹ́wàá ẹgbàá mẹ́fà fáwọn fámìlì yín security rè ẹgbà eléèrè ẹgbà ẹ lọ sọnà sí ọ̀nà ìlú yín ẹ lọ sí nǹkan kẹ́tì ẹ fi tù wá kẹgbẹ́ ìjà gbé wọn mọ́ra o ẹ wá fọmọ lọmọ sínú ẹ̀wọ̀n láti bí ọdún 5 ní ìsìn àbọ̀dún 4 2021 ẹ wá ń dà á láàmú ẹ sọ pé wọ́n Nàìjíríà lẹ́ ń ṣe kí ni Kanu ṣe kí ni Kanu ṣe ọ̀sọ̀ òdodo kí ni Sunday Igboho ṣe ọ̀sọ̀ fún pé kẹ́ mọ́ pa àwọn fámìlì òun mọ́ kí ni mo ṣe ẹ̀yin Yorùbá ẹ̀ tún wá ronú torí pé mo ní kí Sàlíù kúrò ní gẹ́gẹ́ kọ́mọ́ jí ẹ̀gbẹ́ kọ́mọ́ pààyàn mọ́ kọ́mọ́ boko àwọn fàbá ajẹ́mọ́ Buhari nìkan lọ pa mí ọwọ́ lẹ́mi kóòlù láti 2021 ẹ̀yin Yorùbá dẹ̀ wà ń bẹ̀ ẹ̀ rẹ̀ jókòó ẹ̀ sọ pé kí n máa bọ̀ nílé ẹ̀ sí àkáǹtì mi fún mi ẹ̀ free mi kí ni mo ṣe fún yín ebi Buhari lọ́wọ́ à ń bẹ̀ là ń pariwo pé Buhari nígbà tí Yorùbá débẹ̀ sọ bẹ́ẹ̀ kí Yorùbá sọ pé ẹ ti ẹ̀ sí àkáǹtì Sunday Igboho fún ẹ free Sunday Igboho ẹ̀yọ́ 130 kò lè rẹ̀ yóò free kọ́ wọnú ìlú náà kí ló ṣe mi ò pa yẹn mi ò jalè mi ò ṣe nǹkankan ẹ̀yin náà fọwọ́ lẹ́rẹ̀ ẹ̀ bu ẹ̀kẹ́ dì mú ẹ̀ sọ nǹkankan àbí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ èmi mọ̀ kọ́ lọ́wọ́ sọ̀rọ̀ nù ayé mi jọkan màá dẹ̀ wọlú bàbá mi ẹ̀ ń tara yín nígbà tí mo ti lè ohun tó dẹ́rù bà mí jù tẹ́lẹ̀ náà ni òkú ìyá mi mo sì ti sin mo ti free ọjọ́ ń bọ̀ lÓlúwa wí mò ń bọ̀ mi ò tí ì dé mò ń bọ̀ mi ò tí ì dé kí ló dé àní ẹ fi àjẹ mẹ̀kúnnù ẹ jẹ́ kára ó tu mẹ̀kúnnù kára dẹ̀yìn kí ìgbésí ayé àwọn ọmọ tí náà lè nítumọ̀ kára ó lè dẹ̀yìn náà níwájú Ọlọ́run ara dẹ̀ ní ẹ lè sọ ní ẹni àní ẹ fara dẹ mẹ̀kúnnù kára ẹ sọ olóṣèlú kan tó kó ìjọba tó níláárí ẹjú rẹ nìkan pé olóṣèlú eléyìí o ńgbà tó kó ìjọba tán o wọ́n tó ń gbọ́ bàbá Ọbásanjọ́ àwọn nìyẹn wọn nìyẹn bàbá Ọbásanjọ́ ní àwọn náà rìn kiri bí nàkí yẹn àwọn náà rìn kiri bí àgbà nàkí yẹn kí ni gbogbo wọn yẹn èmi ò bú yín o ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ tó kọ́ mo tó ti ń sẹ́ kí èmi ò bú ẹnì kankan mo ti dákẹ́ èmi ò bú yẹn ṣùgbọ́n kò dáa bàbá wa lẹ jẹ́ bàbá wa lẹ jẹ́ àfikẹ́ bọ́tà kẹmọ pàṣẹ fáwọn ọba kẹmọ sí ẹ dìde ẹ jókòó ohun tẹ mọ̀ náà nìyẹn ẹ ní plan gidi kankan fún Yorùbá ẹ sì lọ́mọ Yorùbá ni wọ́n dẹ̀ sọ pé Ìgbò ni àwọn ń gbìjà yín pẹ́ kì í ṣe Ìgbò sáwọn tó sọ pé Ìgbò ní ṣe wọ ìjà rẹ yín sì ṣé kọ́ ẹ̀ka ìdán sọ̀rọ̀ kẹ́ sọ pé kí ni Sunday Igboho ṣe ẹ fi lọ́rùn lẹ̀ ẹ sọ kankan ẹ hàn sí juajua ẹ bá juajua yà káàkiri ṣí ọ pẹ́ tutọ́ sí lára yẹn àgbà yà sí yìí pẹ́ ìkànnì Ọlọ́run tó gbọ́ ọmọ dùn sáwọn ọmọ ọnú yín ẹ fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ́ọ̀dù tí bàbá bá ṣẹjọ́ tí ń ṣe bàbá ni pé bàbá ò fẹ́ kẹ́ni kankan bá rẹ́kọ́ọ̀dù wọn ò fẹ́ kọ́ ọmọ Yorùbá kankan débi tó ga mọ́ wọn fẹ́ kọjá wọn nìkan ẹ̀sìn president láyé ológun ẹ̀tún sọdún 8 láyé alágbádá kọ̀sẹ́ni tó nírú lọ́ọ̀kì yẹn tó ẹ̀ẹ́dẹ̀ wúlò kankan fún Yorùbá ẹ̀ ní wúlò kankan láti bí síbẹ̀ fún ẹ̀ sọ́dà bẹ́ẹ̀ ẹ ṣe láyé ológun ẹ̀rí ṣe opportunity ńlá lẹni kò sí ẹnìkan kan ọmọ Yorùbá kan tó ní opportunity ẹ wá fẹ́ kí Yorùbá kankan bá rẹ́kọ́ọ̀dù yẹn ẹ wà mọ bínú ọmọ Yorùbá kankan gbogbo ọmọ Yorùbá tó bá ti wà ń kó báyìí mọ bínú wọn ni ẹ mọ bínú bàbá bá ṣẹjọ́ mọ bínú gbogbo ọmọ Yorùbá bọ́n sì ṣe tó fi yọ bàbá mi ń pò náà ní Rasidi Ládọjà wọ́n yọ ń pò ní Lágídí sígbésí ayé lẹ́nu yẹ ẹ ṣe láyé ológun opportunity ni bàbá bá ṣẹjọ́ ẹ tún wá ṣe ọdún 8 láyé alágbádá kò sẹ́ni tó bá rẹ́kọ́ọ̀dù yẹn wà fẹ́ kẹ́ni kankan tó bá rẹ́kọ́ọ̀dù yẹn mọ́ ẹni tó bá ti wá wà ń bì kan báyìí tó wà ń pò kan báyìí ẹ mọ bínú wọn ni Ọlọ́run wọlá yìí pé bẹ́ẹ̀ sì dà wọn bàbá wa tó jọba láàmú gbà tẹ́lẹ̀ ẹ dìde ẹ jókòó tẹ ẹ fáwọn bàbá ọba yẹn níjọ́ yẹn tẹ́ ṣe yẹn ẹ dójú táwọn bàbá yẹn ni ntìjú lẹ́ bá kò láyé pẹ́ mo sọ bẹ́ẹ̀ àṣẹ́dẹ́gùn kò sí nǹkan kan tẹ́ fẹ́ ṣe ẹ lè ṣe ju tẹ́ ṣe yẹn náà lọ ẹ lè ṣe ju tẹ́ kẹ́ lémi kó lu yẹn náà lọ kí lẹ fẹ́ ṣe ẹ sáà lè wá pa mí bí tí mo wà yìí bẹ́ẹ̀ dẹ̀ pa mí ẹ lè ṣe nǹkan kan lẹ́yìn kẹ́ pa mí kí lẹ tó fẹ́ dá ẹ̀yin náà sá kù náà ni bẹ́ẹ̀ pa mí ní sẹ́yìn kù abẹ́ẹ̀ ni kú tẹ́ bá ti mọ̀ pé tó bá jẹ́ pé kú ní ọ̀pọ̀ yìí náà ọ̀lẹ́ndì
gbogbo ẹ̀ tẹ́ sọ pé kán lọ pa mí tẹ́yìn sí wúruwúru tẹ́ ń pariwo ìyá tẹ́ni kán lọ pa mí tẹ́yìn sọ pé ẹnu rèé rọ̀ ṣé bẹ́ẹ̀ ni ó kù ọ̀lẹ́ndì èmi rò pé ẹni kú pé wáyé pé ẹ lu agbára yẹn táyọ̀ fi tán ẹ̀yin olórí búì ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ Sunday màá jókòó ń bí náà màá ṣe gífì fẹ́yìn tẹ́ jẹ́ tèmi kájọ gbára gbádùn ara wa nínú owó tíjọba Jámánì fún mi kí n bí happy kí n fi dúpẹ́ pé mo wà láàyè lénìí kí n fi bí happy fáwọn tèmi pé mi kàn wà láyé nù tórótóró tí Jámánì fún mi tí èmi náà fẹ́yìn náà ń bẹ̀ kò ní bàjẹ́ fún yín àjọ yìí ra wa pé á bọ́ lọ́wọ́ wọn jọ kan tó bá pẹ́ títí akílò ló pè bàbá ibi tí yóò ṣe bàbá lójijì táyà ẹ̀dínbọ̀dì ọjà. tọ́ ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí tí ẹ bá ń wo fídíò tí mò ń ṣe yìí ẹ máa rí bí Sunday Igboho bí ó ṣe kọ́kọ́ sọ̀rọ̀ sí K1 The Ultimate ó tún tẹ̀síwájú ó tún sọ̀rọ̀ sí gbogbo àwọn olórí wa ó ní kí ni ìdí tí wọ́n fi jẹ́ pé wọ́n freeze àkáǹtì Nàìjíríà àkáǹtì wọ́n dẹ̀ tún lé òun nílùú bàbá òun ó ní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn wa kí ni ẹ lérò nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a kò ní rí jù báyìí lọ ire lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.